oríkì tí wọ́n fi ń pe Abiola Ajimọbi nígbà ayé rẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ ní ìjánu ọmọ. Ní ilẹ̀ Yorùbá onírúurú ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣokùnfà kí wọ́n máa fún èèyàn lórúkọ ìnagijẹ kan tàbí òmíràn. Èyí kò mọ̀ yọ àwọn olórí sílẹ̀. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oríṣi orúkọ ìnagijẹ ní àwọn èèyàn fi máa ń pe olóògbé Abiola Ajimọbi o nígbà ayé rẹ̀, ní èyí tó jẹ́ wípé ó ń fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà náà. Yorùbá gbàgbọ́ pé ilé là ń wò kí a tó sọmọ lórúkọ. Ohun tó bá ṣẹlẹ̀ nínú ẹbí àti lágbolé ó mọ̀ ló máa ń bí orúkọ àbísọ. Orúkọ ìnagijẹ tí ọmọ ń jẹ́ mọ̀ túmọ̀ sí wípé orúkọ tí ó dàgbà bá tí àwọn èèyàn fi ń pè wọ́n gẹ́gẹ́ bí àwòmọ́ tàbí tó jáde nípa ìhùwàsí tàbí ọ̀rọ̀ ẹnu èèyàn. Ó ṣeé ṣe kó dàbí orúkọ àpèjẹ́ tàbí orúkọ tí ó máa so mọ́ ọmọ lára látàrí àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ìṣesí rẹ̀ bó ṣe ń dàgbà. Eléyìí ni àwọn orúkọ tí ayé máa ń pe olóògbé Abiola Ajimọbi. Alákọ̀ọ́kọ́ ni Ṣéhù, nígbà kan ni Alhaji. Abiola Ajimọbi máa sọ nínú àwàdà lásìkò tó ń parí sáà rẹ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé orúkọ tuntun tí àwọn èèyàn yóò máa pe òun nìyẹn. Ó ní kété tí òun bá ti parí iṣẹ́ ìlú gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìlú òun yóò di àfọ oníkéwu tí gbogbo èèyàn tí wọ́n máa pe òun ní Ṣéhù. Ó ṣèlérí pé òun yóò máa kọ́ àwọn èèyàn nípa ọ̀rọ̀ ilé ayé pé ilé ayé yìí asán ni gẹ́gẹ́ bí onímọ̀. Ẹlẹ́kejì ni kò ṣẹlẹ̀ rí. Olóògbé Ajimọbi ni gómìnà àkọ́kọ́ tí yóò jẹ́ lẹ́ẹ̀mejì láti ìgbà tí wọ́n ti dá ìpínlẹ̀ Ọ̀yọ́ sílẹ̀. Èyí kò mọ̀ sẹ́yìn ọ̀rọ̀ àdàpè tí wọ́n máa fi ń yangàn nìbàdàn wípé Ìbàdàn yìí sinmi lẹ́ẹ̀mejì lẹ́yìn tó parí sáà rẹ̀ àkọ́kọ́ ó mọ̀ ló mọ̀ tó díje lẹ́ẹ̀kejì tó sì tún wọlé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ní ó mà tún jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá àkọ́kọ́ tó máa fún baálẹ̀ mọ́kànléníogún ní adé ọba ní ọjọ́ kan ṣoṣo. Èyí àtàwọn ìṣẹ̀lẹ̀ míì tí olóògbé Ajimọbi máa ṣe ni wọ́n fi ń pè ní àpèjẹ Abiola Ajimọbi kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Ìbàdàn. Ẹlẹ́kẹta tí wọ́n tún pè ní pegunrun, èyí túmọ̀ sí ọmọ tó pa ègún tàbí èpèrun. Ní gómìnà àkọ́kọ́ tí wọ́n ní ó kọ́kọ́ bọ́ lọ́wọ́ ègún tí àwọn kan gbàgbọ́ pé ó máa ń tẹ̀lé ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajimọbi ló máa pa gbogbo ègún, èpè àti àsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe rọ̀ mọ́ ìgbàgbọ́ àwọn kan láti díje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọ̀pọ̀ ìgbà tí èèyàn náà kò sì lè lójú ẹ̀ẹ̀kan lọ ṣùgbọ́n Ajimọbi ló pa ègún rẹ̀. Bákan náà lára àwọn orúkọ tí wọ́n tún máa ń pe Ajimọbi ni Àkànjí Ìbẹ̀rù, ọmọ ọlọ́dún 8. Èyí náà máa jẹ́ ọ̀kan lára orúkọ oríkì tí Ajimọbi ń jẹ́ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí Àkànjí. Àwọn èèyàn kan wọ́n bá fi ìbẹ̀rù sí pé ọmọ tí ẹ̀rù wà lára rẹ̀ ló mà jẹ́ tí wọn kò sì lè dédé gbé iná wojú rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Bákan náà ni wọ́n mọ̀ tó yìn ní ọmọ ọlọ́dún 8 pé ọmọ tó lu ọdún 8 nípò gómìnà. Bákan náà wọ́n tún pè ní ẹkùn ọkọ̀ Florence, ọkọ̀ gbogbo Ìbàdàn. Ajimọbi ni wọ́n máa ń kì mọ́ arábìnrin Florence, arẹwà obìnrin tó fẹ́ sílé gẹ́gẹ́ bí aya rere lọ́ọ̀dì ọkọ Ajimọbi ni ọ̀pọ̀ gbà pé kò rí ara gba ọ̀rọ̀ sí rárá tí kì í sì fi àyè gba ìgbàkúgbà rárá nílùú Ìbàdàn. Kódà àwọn kan ní kété tí Abiola tó bá ti sọ̀rọ̀ síta ní àṣẹ ti gùn, ní èyí tí àwọn èèyàn kan tí wọ́n máa ń tẹ̀lé ohun tó bá ti sọ. Ara tí wọ́n tún máa ń pe Ajimọbi ni The Builder. Èyí jẹ́ orúkọ ìnagijẹ tí wọ́n tún máa ń pe olóògbé Ajimọbi ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí mà jẹyọ nítorí pé ó ṣe àtúnṣe sí ọ̀nà tó pọ̀ tó ti bàjẹ́ nígbà ayé rẹ̀. Bákan náà ló tún ṣe àwọn ọ̀nà tuntun ó tún kọ́ àwọn iléèwé ti ìgbàlódé tí wọ́n ń pè ní model school. Bákan náà ló mà tún kọ́ afárá olókè ní Mọ́kọ́lá roundabout fún àwọn ọkọ̀ láti dín súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kù. Bákan náà orúkọ tí wọ́n tún pe olóògbé Abiola Ajimọbi ni Constituted Authority. Èyí mà jẹ́ orúkọ tí àwọn èèyàn tí wọ́n fún un lásìkò tí gómìnà Ajimọbi lọ sí iléèwé gíga fáyítì ti Ládòkè Akíntọ́lá ní ìlú Ògbómọ̀ṣọ́. Nígbà tí Ajimọbi tó ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ló máa ń bá wọn wípé wọn kò bọ̀wọ̀ fún aláṣẹ tí a yàn lé wọn lórí nínú ìhùwàsí wọn.
ó ní ṣé ọmọ skul ní eléyìí? This is the constituted authority for your state. The fact is that I am the constituted authority. Wọ́n ní látìgbà náà ó ní wọ́n ti ń pè ní constituted authority. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ Abiola Ajimọbi kó bá tẹ sí afẹ́fẹ́ rere. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o àkùṣe látàárọ̀ Ọlọ́run bá rèé yóò dégbìyànjú aládé o.